Èmi ò mọ bí àwa àti àwọn Fúlàní yìí bí wọ́n ṣe rìnrìn àjò kó wa pọ̀. Gbogbo ìgbà lèmi sì máa ń sọ wípé ìkà làwọn tí wọ́n fún wa lómìnira. Bí bẹ́ẹ̀ bá kọ́, ẹni tí ò nílẹ̀ tí ò nílùú tẹ́ ẹ papọ̀ sáàrin àwọn ìlú kan tí wọ́n sì ń gbẹ̀mí wọn láwọn ọmọ onílẹ̀ gangan tí wọn ò lẹ́nu. Tẹ́yìn tẹ́ ẹ gbò nígbà tí ìjọba orílẹ̀-èdè yẹn ò rí nǹkan kan ṣe sí i, tẹ́yìn tẹ́ ẹ dẹ̀ fún wọn lómìnira dákẹ́jẹ́. Ẹ̀yin òyìnbó, ẹ̀yin pípù yìí, ẹ burú gan o. Ẹ já lọ bí ètò gangan lónìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn Fúlàní ọ̀pọ̀lọpọ̀ wọn tàbí ká ní gbogbo wọn, onírọ́ ló pọ̀ nínú wọn. Irú irọ́ wo la sọ wípé wọ́n ń pa? Sultan ó ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí ó sọ yìí ṣé lóòótọ́ ni àbírọ́? À ń bọ̀ ńbẹ̀. Àwọn Fúlàní darandaran ní Plateau, àwọn náà sọ̀rọ̀. Ọ̀rọ̀ tán sọ ṣé lóòótọ́ ni àbírọ́? Táwa ló ń parọ́ fúnra wọn. Ẹ tó káàbọ̀ sórí ètò tòní, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé ìkànnì Ìjùgbà Master náà lẹ́wà Ṣeun Agboola lórúkọ tèmi. Alákọ̀ọ́kọ́, ẹ̀yin náà ń wò ó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọ̀rọ̀ tí Sultan ń sọ. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ọ̀rọ̀ à ń pani, à ń fẹ̀mí ṣòfò, ó ti lé lógún ọdún tó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Sultan wá ní Muslims are not planning to eliminate Christians from Nigeria. Sultan of Sokoto dismisses claim of any religion's agenda. Ìyẹn ni pé àwọn Mùsùlùmí ti bo. Mùsùlùmí èwo lẹ̀yin sọ? Ṣé ti Haúsá? Ṣé ti Fúlàní? Ti Yorùbá? Ti Ìgbò? Ti Plateau ní Middle Belt? Mùsùlùmí èwo ni ẹ̀ ń sọ wípé wọn ò plan láti pa àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà? Irọ́ ń parọ́ fúnrọ́. Bí Sultan bá jáde lásìkò yìí láti sọrú ọ̀rọ̀ yìí, ṣe ni kì bá dákọ Fúlàní Muslim pé àwọn ò try, àwọn ò plan láti pa àwọn Kìrìsìtẹ́nì náà. Kó mọ̀ yìí mọ́ra wọn, àwọn Mùsùlùmí Haúsá, Mùsùlùmí Yorùbá, níjọ́ tí wọ́n ti jọ ń gbé, wọn plan àti para wọn, fẹ̀sìn kan sílẹ̀, wọ́n jọ ń jẹ, wọ́n jọ ń mu ni. Ṣùgbọ́n Sultan gẹ́gẹ́ bí Fúlàní, Emir, bó o la ṣe fẹ́ wá gbarú ọ̀rọ̀ báyìí gbọ́? Ṣé ẹ ráwọn tí a pè ní olórí? Ṣé ẹ rí bí wọ́n ṣe ń tàn wá jẹ? Anyway, Sultan Sokoto kì í ṣolórí tiwa o. Emir Sokoto ni o. Olórí àwọn Mùsùlùmí ni o, ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ìbéèrè wa fún Sultan tó sọ̀rọ̀ wípé Muslims are not planning to eliminate Christians from Nigeria. Ń sọ wípé wọn à ní plan o, pé ẹ̀sìn Kìrìsìtẹ́nì o, gbogbo àwọn tó ń ṣe àwọn fẹ́ pa wọ́n run. Ẹ jọ̀ọ́, níjọ́ wo ni Sultan jáde lórí àwọn tó ń pa àwọn ènìyàn tí wọ́n dẹ̀ ń sọ, tí ìwé ìròyìn ń gbé pé wọ́n ń lọ sí churches káàkiri, wọ́n ń lọ Christian village? Ǹjẹ́ Sultan ti jáde kó sọ̀rọ̀ rí? Kí ló wá fọ̀rọ̀ yìí tí Sultan sọ yìí? Ẹ jẹ́ á dára wa lóhùn. Kí lẹ rò kó fà á? Nítorí wípé ó ti rí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bàbá wọn, kì í ṣe pé à ń kọ̀mẹ́ǹdì wọn, òun nìkan lágbára àwọn Fúlàní yìí ò ká nínú òṣèlú níjọ́ tí aláyé ti dáyé lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwọn olórí tá a ní, wọ́n ń bọ̀ wọ́n ní. Àgàgà Káfíńsì Sokoto, Sultan,
wọ́n nígbàgbọ́ pé àṣẹ tó bá pa láti Sokoto ló máa múlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn dẹ̀ làwọn Fúlàní ẹgbẹ́ wọn ni wọ́n gùn lé. Báwo ni àwọn terrorist ṣe dé? Kí ló gbé wọn dé? Ẹ̀yà wo ni wọ́n? Ṣé Yorùbá ni wọ́n ni? Ṣé Haúsá ni wọ́n ni? Ṣé Ìgbò ni wọ́n ni? Àwọn wo ló ń pa àwọn Haúsá tẹ́jọ pa wọ́n pọ̀ tí wọ́n fún wọn lẹ̀? Àwọn wo ló fi ẹ̀sìn Mùsùlùmí gba àṣà àwọn Haúsá, culture wọn lọ́wọ́ wọn àti bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn Islam? Àwọn wo ló ń lọ sí Christian village, tí wọ́n lọ sí churches, tí wọ́n kidnap, tí wọ́n ń pàyà, tí wọ́n ń pa bàbá, tí wọ́n ń pọmọ? Now, Sultan wa ní Muslims. Ẹ bá sọ wípé Mùsùlùmí Haúsá àti Yorùbá ò ṣetán láti pa àwọn Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n tẹ̀yin Fúlàní, ẹ̀yin lẹ̀ ń gbé ṣàríà kiri. Èmi ò fẹ́ tú ṣàríà, àwa ò fẹ́ mọ tó wà nù ṣàríà. Bitter truth ibẹ̀ ni wípé ẹ fẹ́ fi agídí ṣe nǹkan tí kò yẹ kẹ́ ẹ ṣe, tí kò dẹ̀ yẹ lásìkò democracy. Ẹ fẹ́ fi ẹ̀sìn ti Mùsùlùmí tẹ̀yin ń ṣe tọ́jà alákatakítí, ẹ fẹ́ fi ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ mọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí. Ẹ ti bẹ̀rẹ̀ tipẹ́. Àbáwọn wo ló lọ jí àwọn ọmọ ní Chibok? Ká tiẹ̀ gbà pé àwọn ẹ̀yà míì nínú òṣèlú wọ́n mọ̀ nípa ẹ̀ bó ṣe ń lọ, bóyá allegedly. Ṣùgbọ́n orúkọ mélòó nínú àwọn orúkọ tí wọ́n mú fáwọn tó ń sponsor wọn ló jẹ́ ti ẹ̀yà míì? Mélòó, kí ni percentage ẹ̀? Now, gẹ́gẹ́ bí Mùsùlùmí tẹ́ ẹ jẹ́, tó dẹ̀ jẹ́ àwọn ìran yín làwọn Fúlàní militias, terrorists yìí, bandits yìí. Kí ló dé tí wọ́n wà nínú igbó Sokoto fún àìmọye ọdún tẹ́ ẹ̀ fijọ́ kan jáde rí? Bí wọ́n ṣe ń fi fídíò ẹ̀ hàn kiri, tí wọ́n ṣe ń payẹ̀, tí wọ́n ṣe Allahu Akbar. Kẹ́ ẹ wá sọ wípé Mùsùlùmí ò ṣe tán àti pa Kìrìsìtẹ́nì Nàìjíríà o. Àwọn dẹ̀ ń sọ wípé wọn ò fẹ́ rí Kìrìsìtẹ́nì Nàìjíríà. Wọ́n dẹ̀ accuse, àwọn èèyàn dẹ̀ allege pé àwọn Mùsùlùmí wọ́n ń cause genocide. Ìyẹn ni pé wọ́n ń pa Kìrìsìtẹ́nì. Wọ́n dẹ̀ ń fẹnu ara wọn sọ́sẹ̀ pé àwọn ò fẹ́ churches, àwọn ò fẹ́ Kìrìsìtẹ́nì. Wọ́n dẹ̀ ń hùwà. Ṣé ìgbà Sultan wá jáde tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nídàí láti bí 20 ọdún, sọ̀rọ̀ yẹn ṣérọ́ ni àbóòtọ́? Ẹ jẹ́ àwò dáadáa. Irú ẹ̀dá wo làwọn pípù yìí? Ṣé ọ̀kan náà ni wá? Adẹ̀ ń sọ pé ọ̀kan ni wọ́n dẹ̀ ń pè wá lọ́kan lọ́ndà wọn Nàìjíríà pẹ̀lú gbogbo wà tán wì. Àwọn ni wọ́n máa ń gbààyàn létí tí wọ́n máa pariwo. Ẹni tó bá mọ ẹ̀yà wọn dáadáa, gbogbo nǹkan aburú ayé yìí tí ò yẹ kán bá lọ́wọ́ ọmọlúàbí èèyàn, Fúlàní kì í bá ní ṣe ọ̀rẹ́ àṣedalẹ́. Wọn ì bá ní ṣọ̀rẹ́ kán mọ́ pa ni. Bàbá wọn Sultan Sokoto, ẹ bá bẹ̀rù Ọlọ́run. Ẹ bá bẹ̀rù Ọlọ́run. Ṣé ẹ dákọ ẹ̀yà míì àti ẹ̀sìn míì? Ṣé Kìrìsìtẹ́nì ló ń pa Kìrìsìtẹ́nì? Ṣé Kìrìsìtẹ́nì la fẹ̀mí ṣòfò? Ìgbésẹ̀ wo lẹ ti gbé láti support ààrẹ tó wà ńbẹ̀, pàápàá jùlọ lórí ètò ààbò? Ọ̀pọ̀lọpọ̀ ọgbà, ẹ wò gbà tí Trump tó strike inú igbó Sokoto, àwọn pípù yìí ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency àti Trump wọ́n fẹ́ bá Mùsùlùmí Nọ́ọ̀tì jà nítorí wípé wọ́n tú ìgbìmọ̀ àwọn ẹni ibi ká nínú igbó Sokoto níbi tí Sultan wà. Bó làwọn agbésùnmọ̀mí tó pọ̀ tó yẹn ṣe máa wà nínú igbó Sokoto tí Sultan ò ní mọ̀ pé òun láwọn àlejò? Sọ fún ìjọba. Àwọn wo ló ń lo àwọn pípù yìí nítorí òṣèlú? Wọ́n ń pariwo wọ́n fẹ́ Islamize orílẹ̀-èdè Nàìjíríà ni, torí ẹ̀ ni wàhálà ṣe ń wá látijọ́ tí wọ́n ti ń pariwo. Kí ló dé tí Sultan ò jáde pé kò sí tó jọ o? Sultan fúnra ẹ̀ wọ́n jáde nínú fídíò kan, ẹ lọ Google ẹ̀, wọ́n sọ fún wa pé orúkọ tá à ń pe Boko Haram kọ́
nǹkan tó wà lẹ́mìí wọn kọ́ ni à ń pè wọ́n fún pé western education ní láwọn ò fẹ́. Àwọn àti Sultan, Boko Haram àti Sultan, níbo ni wọ́n ti ṣèpàdé, níbo ni wọ́n ti pàdé tí Sultan fi mọ èròǹgbà wọn. Ó dẹ̀ kelòó tí Sultan jáde lórí ọ̀rọ̀ àwọn darandaran Fúlàní nígbà tí ìjọba sọ wípé wọn ò gbọdọ̀ gbébọn káàkiri mọ́. A gbọ́ comment. The next comment tá a máa gbọ́, Gumi jáde ni, ó ní ẹ wò ọmọ ìyá yìí ni wọn o, ẹ máa kọ́ bí wọ́n ṣe jọ bẹ́ẹ̀ ṣe máa jọba gbé ni o. Kí ló dé? Àwọn kan, àwọn darandaran náà tó wà ní Middle Belt ní Plateau, àwọn náà pariwo, àwọn Fúlàní àwọn náà pariwo, wọ́n ní ẹ gbà wá o. Àwọn Berom, ibìkan ló jẹ́ Berom ní Plateau, ẹ jẹ́ sọ bí wọ́n ṣe sọ, Berom militias killing our people, cows, no one doing anything to stop them. Fulani group ló sọ bẹ́ẹ̀ pé àwọn ará Berom o, wọ́n ń pa àwọn èèyàn àwọn, wọ́n ń pa màálù àwọn, kò sẹ́ni tó ṣe nǹkan kan sí báyìí o. Ẹ jọ̀ọ́, ọjọ́ wo ni àwọn Fúlàní tí ń jí àwọn ará Plateau gbé? À ń sọ ẹ má jẹ́ kógun abẹ́lé ó ṣẹlẹ̀, ẹ wá nǹkan ṣe sí. Ọ̀rọ̀ ilé kọjá ọ̀rọ̀ dialogue o láàrin ìran Fúlàní àti ìran Ìgbò tàbí ìran Yorùbá. Ṣé dialogue lè gbé ṣá? Ṣáwọn tẹ́ ti ba ayé wọn jẹ́ lẹ fẹ́ sọ pé ó yẹ wá jókòó pọ̀, kò ní sí wàhálà mọ́? Yorùbá mélòó ló lọ sílé tiwọn, lọ sórí ilẹ̀ tiwọn tàbí inú igbó tiwọn tó ń lọ gbébẹ̀ pa wọ́n lẹ́kún? Ìta ń sọ fún ìjọba lélẹ́yìí. Wọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, wọ́n láwọn ti sọ tẹ́lẹ̀, àwọn tẹ́ ti pààyàn tẹ́ ti ní Plateau tẹ́ ti ba ayé wọn jẹ́, tẹ́ ti ba lébọ̀nà jẹ́, àwọn yẹn wá yarí padà. Wọ́n yarí padà, ṣé bí irú ẹ̀ ò tí ì sílẹ̀ Yorùbá? Wọ́n àti ìgbéná wojú àwọn Fúlàní yẹn padà. Ṣùgbọ́n bí tó ti ṣẹlẹ̀, àwọn ni wọ́n tó ń pariwo pé wọ́n ń pa àwọn, kò sẹ́ni tó sọ̀rọ̀ o. Wọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ibi padà ń bẹ̀ ni, wá rí ṣe báwọn ti sọ tẹ́lẹ̀. Ṣé gbogbo ayé ò wá rí ni? Ṣé gbogbo ayé ò mọ tó ń ṣẹlẹ̀ ni? Ẹ̀yin Fúlàní yìí, ìwà tẹ́ ń hù ìwà ìtìjú ni. Ẹ ti fúnra yín lórúkọ burúkú lágbàáyé, wọn ò mọ̀ yín sí nǹkan rere. Ẹ torí pé ẹ kàwé, àwọn tó kàwé nínú yín wọ́n sọ yín dẹrú. Wọ́n wà nínú òṣèlú, wọ́n wà nínú ìjọba, wọ́n fún wọn nípò, àwọn náà bà gbogbo nǹkan tí wọ́n fi wọ́n sábẹ́ jẹ́, tí wọ́n fi sábẹ́ wọn jẹ́. Ẹ lọ wò, ẹ wo gbogbo ipò tí wọ́n àwọn Fúlàní dìmú látìgbà tá a ti gbòmìnira. Ara nǹkan tó sọ Nàìjíríà dà báyìí nìyí. Àwọn nǹkan tí wọn ò ní experience ẹ̀, wọ́n á ní ẹ ṣáà fi wọ́n síbẹ̀, ẹ ṣáà fi wọ́n sípò agbára. Gbogbo nǹkan bàjẹ́, gbogbo dúkìá ní Nàìjíríà ti tà tán, èwo ní ń bẹ lábẹ́ wọn? Ẹ wo iṣẹ́ mọ̀nàmọ́ná, ibi tó burú dé. Ìjọba wo gangan lẹ fẹ́ mú ìfọ̀kànbalẹ̀ bá aráàlú nígbà tẹ́yin Fúlàní tẹ́ bá ń ba ìjọba jẹ́? Kò sí ìjọba tó lè débẹ̀ tí àwọn Fúlàní bá sì wà ní inú Nàìjíríà, tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n wà nínú wọ́n Nàìjíríà, kò sí ìjọba tó lè débẹ̀ tí wọ́n máa jẹ́ kó rí ṣe. Àwa wí tán, wọ́n wá ń pariwo àwọn Sultan náà ní ẹ lọ bá Jonathan nígbà tí wọ́n rí pé agbára wọn ò ká Tinubu, wọ́n ní kó wá contest. Tinubu jù yín lọ, ó dẹ̀ lọ́gbọ́n jù yín lọ. Ṣé Jonathan tó àti Tinubu ti jọ di pàdé? Ìyẹn excellency méjèèjì, tàná àti tòní, tí ẹ ti jọ di pàdé. Ṣé ẹ mọgbọ́n òṣèlú tó excellency Bọ́lá Ahmed Tinubu ni? Ẹ̀ ń wá ẹni tó gọ̀ ká tó fa Nàìjíríà padà sábẹ́ yín. Ọkọ̀ tó ti lọlẹ̀ ń ṣẹ́wọ́ sí. Ẹ jẹ́ àjọ máa wo 2027 kọ́ lọ́n ṣọ́ àjùgbà náà lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ àfúrà ọmọ Yorùbá ẹ lọ ronú o. Ó ń bọ̀, àwọn ò lè gbélé ìmọ̀ o. Bitter truth ni o. Ẹ má jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn ibì kan tó tún ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ojú báyìí lọ o. Wọ́n jẹ lọ l'Ékìtì àbí l'Ákúrẹ́ náà, ní Kwara náà, wọ́n ti ń jẹ lọ l'Ọ́yọ́ state. Níbo ló wá kù? Àbáwí tán ẹ mọ̀ fọ́ntá, ẹ gbágbádá kọ́rùn, ẹ wégèlè, ẹ ṣe make up, ó di party.
àfijọ́ kan pè pàdé pé àjọ ìrònú ká pè pàdé. Gbogbo àwọn olóṣèlú wa náà wọ́n ń sáré 2027 kiri ní gbogbo constituency wọn, kò sí èyí tó pè pé ẹ wá ní constituency nítorí ètò ààbò, ẹ jẹ́ ká plan. Bàbá kò síbi tí ò sí alábọ̀dé tá a bá ti mú ẹran lọ ibo èmi ò mọ̀, ẹ má mófin lọ́wọ́ ara yín. Àwọn kan ò mófin lọ́wọ́ ara wọn ṣùgbọ́n wọ́n ń dá sẹ̀ríà fáwọn tó tọ́ àti tó yẹ. Àwọn tó yẹ pé tẹ́ ẹ bá fà wọ́n lé ó ń bọ̀ ń bẹ̀. Ṣé àwọn eléyìí tí wọn ò tijú sójà, tí wọn ò tijú ọlọ́pàá, ṣé ọlọ́pàá náà fẹ́ kú ni? Ìdààmú lẹ mú lọ ságọ̀ ọlọ́pàá, bẹ́ẹ̀ ṣe mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá, àwọn náà ò ní jẹ́ kán dúró tà wọn torí wọ́n mọ̀ ronú tán yòókù wọn bá ya dé. Ṣáwa kọ́ la wá ń ṣera wa. Ṣéun Agboola lórúkọ tèmi o. Sultan ti parọ́ o. Àwọn darandaran ní Berom, ní Plateau, ní Middle Belt, àwọn náà tó ti gbòjè kalẹ̀ o. Ẹni tí ń gbani létí tí ń pariwo yé lọ́rọ̀ àwọn Fulani, kọ́lọ́n kó ṣọ́ wa lọ́wọ́ wọn ni o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Excellency, iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín láti ṣe o. Wọn àròrè fún yín o. Ọlọ́run á fìrè fún yín. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń wò wá.